ẹjọ́ tó ga jù lọ ti pàṣẹ pé orúkọ bàbá ìyàwó wọn làwọn ọkùnrin gbọ́dọ̀ mọ̀ jẹ́ o. ilé ẹjọ́ tó ga jù lọ ní South Africa ti pàṣẹ pé àwọn ọkọ lè máa jẹ́ orúkọ bàbá ìyàwó wọn láti àkókò yìí lọ. ìdájọ́ yìí lórí òfin kan ló ti kọ́kọ́ sọ pé àwọn ọkọ lè máa jẹ́ orúkọ bàbá ìyàwó wọn ṣáájú. tọkọtaya méjì ló gbé ẹjọ́ náà lọ síwájú ilé ẹjọ́ tó ga jù lọ ọ̀hún lórí ẹ̀sùn pé òfin àkọ́kọ́ ń ṣe ìdẹ́yẹsí àwọn ọkùnrin bí kò ṣe fààyè gbà wọ́n láti máa jẹ́ orúkọ bàbá ìyàwó wọn o. iléeṣẹ́ ìròyìn jábọ̀ pé ṣáájú ní ìgbẹ́jọ́ náà ni wọn kò ti gba Henry van der Merwe láyè láti máa jẹ́ orúkọ bàbá ìyàwó rẹ̀ Jana Jordan. bẹ́ẹ̀ ni wọn kò fààyè gba Andries Nicholas Bonham láti fi orúkọ bàbá ìyàwó rẹ̀ jẹ́ Donnelly Bonham sí ara orúkọ tirẹ̀. ohun tó kàn báyìí ni kí ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè náà ṣe àtúnṣe òfin tó wà nílẹ̀ kí àṣẹ tuntun náà lè di mímúṣẹ. àwọn tọkọtaya méjì ọ̀hún sọ pé òfin tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ti pẹ́ kò sì bá òde òní mu. bẹ́ẹ̀ ni wọ́n tẹ ẹ̀tọ́ èèyàn lójúmọ́lẹ̀ láti ṣe ohun tó bá fẹ́. wọ́n ti kọ́kọ́ pe ẹjọ́ náà nílé ẹjọ́ gíga tí wọ́n sì borí níbẹ̀, àmọ́ wọ́n tún gbé ẹjọ́ ọ̀hún lọ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè náà fún òǹtẹ̀. ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan the Free State Society of Advocates darapọ̀ mọ́ tọkọtaya náà nínú ìgbẹ́jọ́ ọ̀hún. wọ́n ní òfin tí kò fàyè gba ọkùnrin láti máa jẹ́ orúkọ bàbá ìyàwó rẹ̀ ń de àwọn ọkùnrin lọ́nà láti ṣe ohun tí yóò mú inú ìyàwó wọn dùn. mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé Leon Shriver àti mínísítà ètò ìdájọ́ Mamoloko Kubayi sọ pé àwọn kò lòdì sí ẹjọ́ tí tọkọtaya náà pè gẹ́gẹ́ bí ohun tí ìwé ìròyìn IOL sọ. ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.